mo sì bá lónìí o ìbà olódùmarè ọba àjíkí ọba àjígẹ̀ èjìlé ǹdáyé ẹ̀gàn ọ̀run tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ́dánù ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù mo sì bà kí ìbà mi ṣẹ ìbà àti ọjọ́ ìbà ti wọ̀ oòrùn mo sì bà kí ìbà mi ṣẹ o ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọ́kọ́yẹrí alápò orí tọ́mọ aráyé ń pè lálápò kàwòrò tí ń gbé mọ́yìn bí kalùkàlù mọ́ gbé mi báyìí o mo sì bà kò ní gbé gbogbo yín mi báyìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìbà òde àbọ̀bá ìbà ni mo ṣe bá ara orúfí ẹ̀yin ìyá àfẹ́ gẹ́gẹ́ níyẹ́ ẹ̀yin tẹ́lẹ̀dùmarè káyé lé lọ́wọ́ ìbà ni mo ṣe o ẹ̀jẹ̀ ojú mi ṣe o ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà oyún inú ìbà sẹ́ẹ̀dì lónìí mo sì bà kí ìbà mi ṣẹ ìbà olúwo ìbà olùgbọ̀nà mo sì bà kí ìbà mi ṣẹ ìbà bàbá ìbà yèyé ìbà ara wájú ìbìrò ẹ̀yìn ìbà àwọn tó dá kí n tó dá ìbà àwọn tó tẹ̀ kí n tó tẹ̀ mo sì bà kí ìbà mi ṣẹ o ìbà gbogbo ajúnilọ pátápátá ìbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ ṣáájú wa ìbà òun ni mo ṣe bà àwọn tá a jọ jẹ́ sàwáwò mo sì bẹ̀ yín tẹ́ jù mí lọ mo dẹ̀ sì bà àwọn tí mo jù lọ ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ o mo sì bà kí ìbà mi ṣẹ ọmọ díẹ̀ sí lèmi ń jẹ́ ọmọ ọlọ́gbẹ́ ńlá ayé ọmọ parakọ́gi mo kí wa pé a kú ìyálẹ̀ta àsìkò a kú ìyọ̀tọ̀ mi òpin ọ̀sẹ̀ mo kí wa o ẹ má gbàgbé pé ọmọ GS TV ibẹ̀ la ti ń ṣe ìgbélé àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti fẹ́ parẹ́ tàbí tó ti fẹ́ sọnù níbẹ̀ ni a ti ń ṣe àwárí ẹ̀ ní àwọn èyí tí a ti ṣe àwárí là ń fi síta tá a sì rí pé ó dáa bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ òun náà ni àwọn eléyìí tí à ń fi síta mo dúpẹ́ o mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ onílé mo dúpẹ́ lọ́wọ́ àlejò mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ elédùmarè ọba tó yẹ kí a tún rí ọjọ́ òní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa tí ẹ̀ ń dán àwọn àṣírí wa wò ẹlòmíì ó kàn dédé pè mí a ní sẹ́ ti rí tí n bá ní kíni ẹ kú àṣepamọ́ o mo dúpẹ́ o mo mọ̀ lóore o ṣé káàdì ni dátà ni gbogbo ẹ̀ mo ṣàdúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ yín o ní agbára lọ́wọ́ ọlọ́run elédùmarè yóò bá mi fi ọ̀pọ̀ rọ́pò síbi tí ẹ ti ń mú mo dúpẹ́ o mo mọ̀ lóore o ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí náà ni Olugbohun mo ti mẹ́nu bà nípa Olugbohun nínú fídíò mi kan tí mo ti ṣàlàyé pé kí là ń pè ní Olugbohun oríṣi Olugbohun wo ló wà ọ̀nà mélòó ni Olugbohun gbà jáde ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé Olugbohun kì í ṣe pé nínú ìwo nìkan Olugbohun wà o Olugbohun wà nínú agbo ó wà nínú agbo tí wọ́n ń lù chọ́ọ̀chì Olugbohun wà ńbẹ̀ Olugbohun wà nínú ìsásùn ẹdun àrá a máa fi ń ṣe Olugbohun wọ́n máa ń pa igi ìrókò ní pánsá tí wọ́n á ṣe kó ọṣẹ Olugbohun sínú ẹ̀ tí wọ́n máa fi sọ̀rọ̀ tí wọ́n máa fi pàṣẹ tí ó sì máa rí bẹ́ẹ̀ tí ó máa gbóhùn ní tòótọ́ oríṣiríṣi ni ago tí àwọn olóòṣà máa ń lù ó máa ń gba Olugbohun bẹ́ẹ̀ ni igi tí ń gbóhùn a máa ń pa ní pánsá tí ó máa ń jẹ́ Olugbohun ó pọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń gbẹ́ ilẹ̀ lásán tí wọ́n á kó nǹkan èlò síbẹ̀ tí ó sì dolúgbohùn wọ́n máa ń mọ sìgìdì tí ó jẹ́ Olugbohun ẹ̀dán Olugbohun ó wà o gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́mọ̀ wọ́n ní bí kálukú ṣe mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni Olugbohun pọ̀ lọ jàǹtìrẹrẹ ní àkótán pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ mo rí pé Olugbohun ẹni tó bá ti ní Olugbohun tó ń jẹ́ ó ti ní gbogbo ògùn bẹ́ẹ̀ ni ẹni tó bá ti ní Olugbohun tó ń jẹ́ ó ti ní gbogbo ògùn nítorí pé Olugbohun tó ń jẹ́ yóò ṣiṣẹ́ àṣẹta yóò ṣiṣẹ́ ìyọnú yóò ṣàṣàníṣẹ́ tí ò ní lè ṣe tó rẹ̀ máa sọ fún bóyá ẹni rẹ̀ rí pé ẹ fẹ́ jáde ẹ ṣàdúrà ní díẹ̀ pé tọmọdé tàgbà ní kó mọ ìyọnu sí mi lónìí o ó ti ṣiṣẹ́ ìyọnu à ń f'Olugbohun gba nǹkan
n tó wá tún le jù bí Olúgbòhùn tó Olúgbòhùn tó fi ṣàgbà gbogbo àwọn nǹkan bíi àfọ̀ṣẹ èpè nǹkan ṣe mọ̀ pé èpè Olúgbòhùn wà ni pé a lè táìmù Olúgbòhùn pé àsìkò báyìí ni mo fẹ́ kó o ṣe nǹkan báyìí tó bá di àsìkò báyìí mo fẹ́ kó o ṣe nǹkan báyìí tó Olúgbòhùn tó ń jáde dáadáa bá wà tó jáde dáadáa téèyàn bá sọ̀rọ̀ tí ì ṣe pé wọ́n jí gbé èyí ó pè wálé pẹ̀lú Olúgbòhùn bẹ́ẹ̀ ni. mo dẹ̀ máa ń sọ kinní kan ní gbogbo ìgbà wípé ẹni ìjà ò bá ní ń pè rẹ̀ lọ́kùnrin o ẹni ìjà ò bá ní ń pè rẹ̀ lọ́kùnrin ẹ jẹ́ ká múra dáadáa ẹ jẹ́ ká múra dáadáa lóòótọ́ ọjọ́ ọkú ẹ ni ò ní pé ká yẹ̀ o níjọ́ tẹ́lẹ̀dùmarè ti kọ mọ́ kálukú ní ó lọ o ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé àtọwọ́ ẹ̀dá ni wọ́n jíyàn gbé sọ́dọ̀ lórí kan jíyàn gbé ni àtọwọ́ ẹ̀dá gbogbo àwọn nǹkan yìí wọ́n lóògùn ló lọ́jọ́ kan àpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo ọjọ́ kan àpọ́njú yẹn sàṣàlẹ̀ tó mọ̀ o àmọ́ o ọjọ́ kan àpọ́njú àmọ́ o nítorí ẹ̀ àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n máa ń ní atọ́nà tó kí wọ́n bá fẹ́ jáde wọ́n ó fi atọ́nà sí béèrè jíjáde tí mò ń jáde lónìí o bó o ní o kinní kan o nǹkan o tátọ́nà ó sọ fún wa mọ́ lọ wọ́n ní nǹkan ìfura tó jẹ́ pé tán bá dúró síbì kan tí aburú ò bá ṣẹlẹ̀ ń bẹ̀ ara ó fún wọn tó kí tán bá ṣe ń kúrò ń bẹ̀ tán báyìí ní nǹkan yẹn yóò ṣẹlẹ̀ nǹkan mí sì lè wà tó fẹ́ ṣẹlẹ̀ nítorí títí wọn tó kí tán bá ti kúrò ń bẹ̀ tán nǹkan yẹn ò ní padà ṣẹlẹ̀ mọ́ ẹni yóò máa wò pé bóyá oògùn yẹn ò ṣiṣẹ́ rárá o ó ṣiṣẹ́ o torí pé káléyàn wà ń bẹ̀ tí nǹkan yẹn bá yàn ń bẹ̀ yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí pé yàn ti kúrò ń bẹ̀ nǹkan yẹn ò padà ṣẹlẹ̀ mo wá rò pé mo ti kúrò ń bẹ̀ kí ló dé tí ara mi ń sọ kúlúkúlú bí ẹni pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ ó wá kúrò ń bẹ̀ tó wá rí pé nǹkan kan ò ṣẹlẹ̀ bí ó wá rò pé bóyá kò ṣiṣẹ́ àmì n tó ṣe sára ló fún ọ ní sí àpẹẹrẹ o tó bá wà ń bẹ̀ yóò ṣiṣẹ́ tó bá wà ń bẹ̀ yóò ṣiṣẹ́ so ó sàn ẹ jẹ́ kí a ní àkíyèsí mo sì máa ń sọ bàbá yìí máa ń sọ nígbà yẹn tá a bá ń sọ̀rọ̀ oògùn kan pé oògùn yìí sá lè dánwò sá lè ṣe gbáwó nìyẹn tí wọn ò tí ì gbé àbámọ̀dá lé ọ lọ́wọ́ irú yín náà máa ń gbé àbámọ̀dá lé lọ́wọ́ irú yín náà máa ń gbé àbámọ̀dá lé lọ́wọ́ tí wọn ò dánwò lójú yín tó yẹ pé láàrin ijọ́ mẹ́ta àbí ijọ́ mẹ́rin even láàrin ọ̀sẹ̀ mẹ́ta tí ó sì mọ̀ ṣiṣẹ́ ẹ̀kan náà lẹ́ẹ̀kan ìlérí pé kò ṣiṣẹ́ mọ́ yóò wá di kó rẹ̀ ṣiṣẹ́ o ó ṣiṣẹ́ tẹ́lẹ̀ o ó ṣe gbá ó ṣàwo bí àbá ṣe máa ń sọ fún wa ńgbà yẹn nìyẹn pé kì í ṣe ẹyọ kan kì í ṣoríṣi kan kì í ṣoríṣi méjì ẹ dákun àdúrà tá à ń gbà wọ́n ní ká máa gbàdúrà láì sinmi ni wọ́n sọ pé tá a bá ti gbàdúrà ẹ̀ka dáwọ́ dúró ká ní tá a bá ti gbàdúrà ẹ̀ka dáwọ́ dúró ni irun ò ní jẹ́ àkíkù bẹ́ẹ̀ ni kò ní jẹ́ àkíkù ilé tá a bá gbà lánàá ó yẹ kó sì máa ṣiṣẹ́ lọ kò yẹ ká tún gbà ní ìmọ̀ lónìí kò yẹ ká tún gbà mí ìmọ̀ lónìí so ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni ìgbìyànjú Olúgbòhun tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí tí mo fẹ́ fi sílẹ̀ lónìí ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ó dára púpọ̀ fún àdúrà ṣíṣe ó sì dára fún kan yòókù náà fún ẹni tó bá béèrè rẹ̀ tí a bá parí Olúgbòhun yìí tá a bá parí ẹ̀ á lọ bò mọ́lẹ̀ ni á wà fi apẹ bíi mẹ́ta láfi bò á sí ilẹ̀ ni o so á sí ẹnu ẹ̀ sílẹ̀ torí inú àdòdẹ ló máa wà kí lè bá yín wá ẹ bá mi tọ́jú àdòdẹ kan àkùkọ adìyẹ kan orí agbe orí àlùkò orí ẹ̀lùlù orí ẹyẹ ẹ̀lùlù èpo ogi ńlá àwọn nǹkan tí ẹ bá mi wá ní orí agbe orí àlùkò àkùkọ adìyẹ orí ẹ̀lùlù èpo ogi ńlá àwọn nǹkan tẹ́ bá mi wá ní ẹ jẹ́ ká kó àwọn kinní sínú apẹ àwọn orí ká kó sínú apẹ ẹ jẹ́ ká pa èpo ogi ńlá pẹ́pẹ́ ká kó lé lórí ká wá dú ẹ̀jẹ̀ àkùkọ adìyẹ ká dú àkùkọ adìyẹ lórí tá bá ti dú ká ro ẹ̀jẹ̀ rẹ̀ sínú àdòdẹ ká tún fi pa àdòdẹ yẹn lára ká tún wá dà ká tún ró sí orí nǹkan tá a gbé sórí náà ká gé orí ẹ̀jẹ̀ ká fi sí ẹ jẹ́ ká jó tá a bá jó tán
ṣe pé kí n mọ́ sí lóòótọ́ o ti gbọ́ wò o ti gbọ́ náà ti mọ bó ṣe rí. Ẹ gbọ́ wọ́n ní tá a bá dùn tán tá a jó tán a rọ́ sínú àdúdẹ yìí. Tá a bá ti rọ́ síbẹ̀ a wà lọ́ọ́ wá aṣọ olójú aṣọ o. A lọ wá aṣọ yìí a wà gbé kinní sínú ẹ̀ àdúdẹ yìí a máa sílẹ̀ ni. A ṣí àdúdẹ yìí lẹ̀ ni. Tá a bá ti ṣí sílẹ̀ a gbé àdó yìí a gbé sínú aṣọ yẹn a wà lọ́ọ́ bò mọ́lẹ̀ bóyá lẹ́yìn kùlé a kó apẹ bò ó. Ẹ má bínú a kó tá a bá ti rí mọ́lẹ̀ a kó apẹ bò mọ́lẹ̀ apẹ bí mẹ́ta la kó lé ìgbà tá a bá fẹ́ lò ẹni tó bá béèrè àdúrà bóyá a gbàdúrà fún yàn lórí aago ni tá a gbàdúrà fún tá a bá gbàdúrà fún tán a kọjá lọ a fi kinní a fi ti àdúrà wa lẹ́yìn ẹni tí mo gbàdúrà fún yìí bí ó ṣe rí bí mo ṣe fẹ́ kó kádùá rẹ̀ ṣe gbà tó. Ẹni tó bá sì béèrè kejì náà ṣe mọ̀ àìgbé sítòsí o àìgbé sítòsí o. Tá a bá ti fẹ́ pe gbólóhùn rẹ̀ a mọ̀ ní bí agbé bá ké ẹgbẹ́ rẹ̀ àgbóhùn rẹ̀ bálùkò bá ké ẹgbẹ́ rẹ̀ àgbóhùn rẹ̀ bẹ́lùlù bá ké ẹgbẹ́ rẹ̀ àgbóhùn rẹ̀ bí àkùkọ dìyẹ bá kọ láyé ẹgbẹ́ rẹ̀ àgbóhùn ẹ̀. Tí mo àdá nìyàn yẹn ẹ má bínú pé bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ má bínú ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ sì pé gbólóhùn rẹ̀ nù. Tí mo tọrọ lónìí tí mo sọ lónìí bí mo ṣe fẹ́ kó rí lónìí so a sọ a tún kó nǹkan bò mọ́lẹ̀. Rántí kó ronú dáadáa kó tó ṣèkà o ronú kó tó ṣèkà. Mo fi kinní kan sórí ọ̀rọ̀ kan mo ti fi sílẹ̀ tipẹ́ mo ṣí àyè padà ní orí Facebook mi Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò òní péèjì wa ẹ follow wa. Mo ní tí ìkà bá mọ̀ pé ẹni tóun yà ní wèrè yẹn tí ìkà bá mọ̀ pé òun ni ó padà gbé ọmọ òun dìde lọ́jọ́ iwájú tí ó sọ ọmọ òun dèèyàn kò ní ṣe bẹ́ẹ̀. Ẹni tó ṣe nǹkan tó dùn ọ́ lónìí tó yà ní wèrè tàbí ó pa dànù. Bóyá a ti kọ́ pé ọmọ tí ẹni yẹn bá bí ní ó gbé ọmọ tiẹ̀ dìde o ti ṣe ní ìṣekúṣe ó túmọ̀ sí pé o ti bọjọ́ iwájú ẹ̀ jẹ́ o ti bọjọ́ ọ̀la ẹ̀ jẹ́ náà nù. Kò sí bá a ṣe ní ṣẹra wa o wàláhì a mọ̀ ṣẹra wa a mọ̀ ní àmójúkúrò fúnra wa ni o. Ó dáa púpọ̀ ká ronú ká tó ṣèkà o. Ó dáa púpọ̀ ká ronú ká tó bàtẹ̀dá jẹ́ torí pé nǹkan yára láti bàjẹ́ ó ṣòro láti tún ṣe o. Ẹ jẹ́ ká rò ó dáadáa. Ẹ jẹ́ ká rò ó dáadáa ó lágbára lónìí ó lè sòkè dílẹ̀ àánú ẹ̀ ṣe mí ó béèrè lọ́wọ́ àwọn tó ti lọ. Ìgbà míì bàbá ó máa jẹ èso àjàrà eyín ó sì máa kan ọmọ. Ó túmọ̀ sí pé sórí bàbá mi ò ní àwọn màlẹ́kà tó wà lókè àwọn àlùjànnú tó wà lókè tá à ń wò yìí lójú ọ̀run yìí wọ́n pọ̀ gan. Eléyìí tí kálukú bá ń pè ń bẹ̀ òun ni ó máa jẹ ni ó máa súnmọ́ kálẹ́lẹ̀ aburú lòun pè dáadáa níbẹ̀ òun náà ni ó máa rìn tọ̀ lẹ́yìn tí ó máa sọ fún ọ pé ṣe pádànù lọ sí nǹkan báyìí ṣe pa tó bá sì jẹ́ pé dáadáa báwọn tó ń ṣe dáadáa ń bẹ̀ ló bá ń pè àwọn náà ni wọ́n máa tẹ̀lé ọ tí wọ́n máa fi àwọn nǹkan tó dáa sí ọ lọ́kàn pé yá ṣe lóore ni báyìí ni kò ṣe ṣe. Wọ́n sì ní àwọn àgbàlagbà ní tó bá kú dẹ̀dẹ̀ kọ́ ọmọ olóore ó jìn sí kòtò mọ̀nàmọ́ná yóò ṣiṣẹ́ ìyanu. Ẹ má jẹ́ ká jèso àjàrà o kéyìn kó mọ̀ bá máa kan àwọn ọmọ wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní ọmọ Gíẹ̀sì lórúkọ ti tèmi. Ẹ bá wa subscribe sí YouTube channel wa ọmọ Gíẹ̀sì TV.
níbi tí a ti ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù. Gbogbo nǹkan tí èmi bá mú wá fún yín bó ṣe wà bẹ́ẹ̀ ni mo ṣe mú wá fún yín, ẹ lọ máa gbìyànjú ẹ̀. Ẹ lọ máa gbìyànjú ẹ̀, ẹ má jẹ́ ká dúró lórí ẹyọ kan. Bàbá tí ń ṣe eléyìí, ẹ jẹ́ ká máa ṣe míì náà. Bàbá tí ń ṣe eléyìí, ẹ jẹ́ ká máa ṣe míì. Àwọn tí wọ́n sọ pé àwọn àgbàlagbà ń dí àwọn lọ́wọ́, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Bẹ́ẹ̀ bá ti ń lò kan kó tó tẹ́ ẹ ti bọ́ sórí míì. Ṣé rí ilé ayé tá a wà yìí? Àdúrà àti ìgbìyànjú ni o. Mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn tọkọtìyàwó tí àárín wọn ń dùn ní ìsìn. Àárín yín ò ní dàrú o. Ẹ fàdúrà tì í torí pé n tẹ́ ẹ̀ ná láti sọ pé kó má dàrú kò tó nǹkan tẹ́ ẹ̀ ná tó bá dàrú tán o. Kò tó nǹkan tẹ́ ẹ̀ ná tó bá dàrú tán. Tí wọ́n bá ní pé wọ́n ò lè ṣe. Ibi tọ́kọ ẹ jẹ̀ sí yẹn láwọn tí wọ́n ti lanú lẹ̀ tẹ́lẹ̀ sórí tó bá wọn pọ́n kán àti jágbà ó sì nira. Àti jágbà yóò nira. Fi ìwà kún kán mọ́ gbà lọ lọ́wọ́ ẹ̀. Àdúrà wa ó gbà o. Omagiyesi TV. Orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, òun náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa Omagiyesi TV. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní péjì wa ní Facebook, ẹ follow wa. Ẹ ṣé, àdúpẹ́. N tí rí nǹkan àwẹ̀ mi o. Mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin tó jẹ́ pé láti ìgbà tí àwẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí, in fact àwọn èèyàn jọ mí lójú o. Ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí pé n tóun fi ilẹ̀ yìí, àwọn nǹkan tí ó jẹ́ kó yẹ kó jẹ́ nǹkan àjẹmọ́nú títí ẹ ogún ọ̀la ló ń fi sílẹ̀. Mo máa ń sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀. Èmi fi pamọ́ ni lóòótọ́. Àwọn tó bá wúlò fún tán bá ṣe, wọn à ní ṣépè. Bẹ́ẹ̀ ni, mo sì ń jẹ o. Wàláì mò ń jẹ. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Ṣùgbọ́n o, èmi ń sọ, mo tún fi gbogbo ẹnu sọ pé gbogbo nǹkan tí ń bá máa fi sílẹ̀ sẹ́. Kì í ṣàrònú sọ o. Ohun tó ti wà látàrí àwọn bàbá wa ni. Bó ṣe wà lọ́wọ́ ti tèmi, lèmi ṣe fi sílẹ̀ yìí. Tí mo sì gbìyànjú ẹ̀ tí mo rí porí bẹ́ẹ̀ tí mo ṣe fún yàn tí mo gbé sí. Lágbára lọ́wọ́ Ọlọ́run yóò jẹ́ fẹ́yìn náà o. Mo dúpẹ́ púpọ̀ o.